táwa náà gbìyànjú. Fáwa Mashood. A ní ká má fi gbogbo ẹnu jẹ. Inú mi dùn. Ara tá ń sọ nù. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Istijaba àdúrà ni. Istijaba àdúrà ni. Gbogbo àwọn yàrá òun ló sì ṣe kẹ́ndíkẹ́ndí. Ní káwa náà ká rọgbọ́n dá sí ká máa rí ibì kan forí pamọ́. Ládùúrú tẹ́ ẹ ṣe yìí èyí kú kékeré. Kódà bó ṣe wà yìí àfáà yín gan fẹ́rẹ̀. Àwọn àfáà yín gan fẹ́rẹ̀. Àdúpẹ́ lọ́lọ́run. Àdúpẹ́ lọ́lọ́run. Àdúpẹ́ lọ́lọ́run. Bọ́lá bá ti má dùn àbẹ̀rẹ̀ o. Àfà ó ní nǹkan kan tí mo ti fẹ́ sáré sọ fún yín kó tó di pé a máa gbàdúrà. Torí ẹ̀rí bí a ṣe ń bọ̀ láti inú mọ́tò lẹ́ẹ̀kan èmi àti fóònù mi ni àjọ ń fà á. Ó ní ọkùnrin kan tó tẹ́mi àtẹ̀jíjọ àdéhùn sí lẹ́yìn àdéhùn. Ó ti bá mi ṣàdéhùn pé òun máa rí owó yìí kílẹ̀ tó mọ́ lóhùn ó ti ṣe owó yìí fún mi. Ẹ sì rò wọ̀ kọ́lá láìláìláìlá owó òun ó sì wọlé. Nǹkan tí mo wá fẹ́ fàyọ náà ni wípé owó náà mo ti gbọ́kànlé pé bẹ́ẹ̀ ṣe wá yìí ẹ̀ sáà ní lọ lásán pé kí ni owó bó ṣe owó epo pé ẹ ti ẹ̀ wá bí àbẹ́ nǹkan tí mo sọ yìí yànfà pé ṣùgbọ́n ò kì í wá sí pé bóyá ní tóun bá ti wọlé sí mi lọ́wọ́ màá ṣe sí yín agbára Ọlọ́run. Tẹ́ ń gbìyànjú àti sọ bí n bá gbọ́ yíyé Fáwa Mashood pé wíwá wa yìí tá a ti wá yìí tọkàn ti balẹ̀ pé bàbá délé ẹlẹ́hàá ó fọ apẹ́ ó ṣe bẹ́ẹ̀ pé ò dájú pé nǹkan kan tẹ̀lé a lọ lé àbí pé kò ní pọ̀ lẹ́ ń sọ. Irọ́ bí bá ń kọ́ àfa yìí lágbára Ọlọ́run bí n bá ti rí lágbára bí n bá ti rí àfa yọkàn ìlà mo kàn ní kí n jẹ́ ẹ̀mọ́ ni pé ó ṣeé ṣe kó má lè jẹ́ pé màá ṣe sí yín nìsín. Lédè kúkúrú bàbá ń lọ lé nìsín yìí kì í sí nǹkan kan tá a mú lọ sí wàhálà gbogbo ìrìn àjò ẹ̀dá láyé abẹ́rẹ́ Fáwa Mashood Ọlọ́run ti máa ń mọ̀rìn àjò ó ti ṣètò gbogbo ẹ̀lẹ̀ Ọlọ́run ti kọ́ páwóde kan lónìí nínú lámúlá náà ni ó sì jẹ́ tó jẹ́ pé a kàn wá ṣètò Ọlọ́run ni. Bí òye tọ́lọ́run la wá ṣe ní àhín èsè torí owó náà la fi wá ṣùgbọ́n nínú pé oore tọ́lọ́mọ ṣe fẹ́ dá a máa lékún gbà tẹ́dá bá ń fáwọn ẹni Ọlọ́run ní nǹkan ó ti yé yín ṣùgbọ́n gbọ́ jẹ́ pé kò sáǹfààní ẹ̀ báyìí yín tẹ́ gbé kalẹ̀ yìí adúpẹ́ lọ́lọ́run èèyàn gbádùn tó báyìí kalẹ̀ ṣùgbọ́n kò wá ságbára àlébù yín àwa náà rí pé ẹ ti náwó àrípẹ́ ti náwó ó kàn jẹ́ pé nígbà míì ẹ máa ro tàwa àfáà mọ́ àbí òye yín nìsín ẹ máa wò pé àwọn àfáà yìí wọn ò gba sálárì àbẹ́ ń fún mi sálárì bí àwa náà la sì ń ṣàdúrà tẹ́ débi tó dé àbẹ́ gbà àwa náà ní èmi àtọ́lọ́ndì ìdíjọ́ ṣe padé ni tá a jọ ń sọ kódà plan tó sì fún mi náà rèé nígbà tá à ń ṣàdúrà ó ní yóò ní yàrá mẹ́fà ẹ rí i pé yàrá mẹ́fà náà ní bẹ́nu tẹ́ ẹ kọ́ yìí ó ní yóò ní yàrá mẹ́fà ó sì ní sitting room ẹ̀ ó máa lọ bíi mẹ́rin ẹ wá dúró sitting room tẹ́ ẹ fà kalẹ̀. ó túmọ̀ sí pé Ọlọ́run ò jàǹbá àdéhùn mo gbà á ládùúà ẹ̀yin náà ó mọ̀ọ́re ẹ mọ̀ọ́re ẹ wá dúpẹ́ lọ́wọ́ wa àwọn ò lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a lè dúpẹ́ lọ́wọ́ Allah ẹ jẹ́ á ṣàdúà níwọ̀nba náà láṣẹ ká lè tètè bọ́ náà àbí òye yín eléyìí tó ti jẹ́ kó ti rí báwọn sódà bó dé mi ọba ti ẹ̀ yọ á lè ra àǹfààní àti lọ. àbí òye yín inú lámúlá náà láwọ̀ yìí tàwẹ̀ là ń rìn àdúrà wa tá a sì bá sì ṣe lásìkò yìí kódà ó dàbí àdúrà téèyàn tá a bá ṣàdúrà ṣẹ́jú kan àwa tọ́lọ́ ń mọ̀ báyìí ẹ gbọ́ mi nígbà téèyàn ṣàdúrà ogún ọdún ni àbí òye yín Ọlọ́run Fáwa Mashood rèé afànlé ọlọ́ afàwọ́nlé Ọlọ́run ibi tí wọ́n bá lè dé ọjọ́ takú bẹ̀ ilé yìí wọ́n ti wá kọ́ báyìí Ọlọ́run wá bá ní parí ẹ̀ Ọlọ́run bá ní parí ilé yìí tọ̀ ibi tí wọ́n bá lè dé ọjọ́ takú bẹ̀ lẹ́ẹ̀kan ṣiṣẹ́ níwọ̀nba àkókò tí wọ́n lo léyìí tí wọ́n fà á láàfà lọ́wọ́ pé àwọn fi dúpẹ́ lọ́wọ́ àfà torí mo mọ̀ pé oore sì ń bọ̀ àbẹ́ gbọ́ mi Fáwa Mashood mo mọ̀ pé oore sì ń bọ̀
nígbà tá a bẹ rí gbà mélòó kan ẹ padà falẹ̀ fún wa báwa ni a máa lò irú ilé báyìí àwọn àǹfààní ẹ máa lò ẹ wọ owó ẹ̀yìn ẹ̀rí kọ́ da fáwọn ẹlẹ́hàá àbẹ́ rí bẹ́ẹ̀ káwọn ẹlẹ́hàá ọmọ gbé bẹ́ẹ̀ káàfọ́ ọmọ gbé wájú ìwọ apá bí yìí láti máa dá wọn jálàbí lóhùn àbí òye yín ní í ṣe mo mọ̀ pé oore bẹ́ẹ̀ yọ tẹ̀ yín lọ wọ́n ló sore bẹ́ẹ̀ fún yín ní kánmọ́kánmọ́ lẹ́yìn pé àfa ọ̀yá ẹ máa lo lé ìtẹ́ ìgbèkí rẹ̀ lé lọ ẹ tún fọkọ̀ tí ń di ọ̀làláìláìlálà 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 bismillahirrahmanirrahim láìláìlálà bismillahirrahmanirrahim láìláìlálà bismillahirrahmanirrahim láìláìlálà sọ́ọ̀lù wàrànà pèdèkẹ́rì kò jù bẹ́ẹ̀ náà lọ àfa mi ẹja máa lọ ẹja máa lọ mo fẹ́ kẹ́ sáfi sọ́kàn mo láìkì ilé àbí òye yín mo láìkì ilé o. ẹ ṣe gan. dúró má yìí lọ ẹ bá mi ẹ láìkì ẹ kọ́mẹ̀ntì síbẹ̀ ẹ dẹ̀ subscribe sí page wa lórí YouTube ẹ subscribe lórí TikTok Kenny Ọmọológo ẹ follow wa ńbẹ̀ lórí Facebook náà Sure Guy ẹ follow wa ńbẹ̀ so that ẹ máa mọ̀ nígbà tá a bá drop the next video wa. God have mercy upon us.